èyí wọn rán àti àpò òkò tẹ́rẹ́ èyí tí gbógun tọ́ èyí wọn rán ìṣọlọ́kọ́ ọ̀rá lóbò jàwàjáwà lẹ́pọ̀ kì í kéré nídá ọ̀sán pọ̀ gàrí 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 lórúkọ àgbógbó òkùnkùn gbẹ́lẹ́dù 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 lórúkọ àgbógbó aláta pírí 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 lórúkọ ìdán oko ní gbogbo lálejò àdìgbò lẹ́pọ̀ àfi tó bá wọnú òbò ṣíṣíṣí orógbó tún àràn wọn. Ajẹ́ kì í gbójú ajẹ́ kì í gbójú tó jẹun òbò ara mi lè wọ̀ fún ẹlẹ́yẹ. Irun òbò bọ́ ó bọ́ lọ́wọ́ onídìrí mo bọ́ lọ́wọ́ aṣebi. Irun òbò bọ́ lọ́wọ́ onídìrí àwọn olólùfẹ́ mi wọ́n bọ́ lọ́wọ́ aṣebi. Oko ò ní mọ́ àmọ́ ìmọ̀ àgbòrùn gbogbo. Ibikíbi ayọ̀ mi bá wà o ibikíbi rere bá wà o kó máa wá mi bọ̀ ọ̀fẹ́rẹ́rẹ́ ọ̀fàrà. Sí oko ṣe nǹkan ìbò sí oko ṣe nǹkan ẹ wá wo oko ṣe nǹkan amáraya gàgà oko ṣe nǹkan ó sọ mí dọ́lọ́mọ oko ṣe nǹkan amúnike láìlẹ́gbà oko ṣe nǹkan amárají pépé oko ṣe nǹkan oko ṣe nǹkan. ẹ kálẹ́ ẹ kú dédé wòyí ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ káàbọ̀ sórí abala ètò yìí ẹlẹ́rìí mi látijọ́ ẹ̀wọ̀n kan máa ń rí mi máa ń wá láàrin ọ̀sẹ̀ máa lọ ẹlẹ́rìí mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí ó pọ̀. Number 1 tó bá di lọ́la a máa sọ̀rọ̀ lórí live after àwọn tí wọ́n fipá bá lò pọ̀ mi ìfẹ́ ṣèbú ẹ̀ ni o live after àwọn tí wọ́n fipá bá lò pọ̀ báwo ni wọ́n ṣe lè gbé ìgbé ayé àlàáfíà báwo ni wọ́n ṣe lè live again nínú society báwo ni wọ́n ṣe lè máa dókó padà láì jẹ́ pé kinní yẹn ó máa haunt wọn for the rest of ilé ayé wọn kinní kò sí voice kẹ̀. Are you saying there is no voice? Are you saying there is no voice? Ẹjọ́ tẹ́ bá ń gbọ́ mi ẹ ṣe yes. Tẹ́ bá ń gbọ́ mi ẹ ṣe yes. Kí n tó máa continue. Tẹ́ bá ń gbọ́ mi ẹ sọ yes fún mi. Tẹ́ bá ń gbọ́ mi ẹ ṣe yes. Tẹ́ bá ń gbọ́ mi kí n tó continue ẹ ṣe yes. Èèyàn kan sọ pé no voice. Tẹ́ bá ń gbọ́ mi ẹ ṣe tó bá a máa sọ̀rọ̀ lórí àwọn báwo ni wọ́n ṣe lè padà sí oko dídó báwo ni wọ́n ṣe lè gbé ìgbésí ayé ìrọ̀rùn lẹ́yìn pé wọ́n fipá bá wọn lò pọ̀ àmọ́ lálẹ́ yìí nǹkan tí wàá fẹ́ sọ tó bá tún wá di bí ábí ọ̀túnla à á sọ̀rọ̀ máa play àwọn recorded kíní tí mo ti ṣe fún yín pé kí ni obìnrin fẹ́ tí obìnrin fi ń tẹ́ ọkùnrin lọ́rùn kí lọkùnrin fẹ́ gan kí ló ń bí àwọn obìnrin inú kí ló ń bí ọkùnrin inú sí obìnrin lálẹ́ yìí mo fẹ́ bá gbogbo mo mú àbọ̀ mi dé tí àwọn ọkùnrin sọ fún mi gbogbo ẹ̀yin obìnrin olóbò rírùn gbogbo ẹ̀yin olóbò rírùn ẹ̀yin obìnrin olóbò rírùn àwa kúkú máa sọ a máa sọ gbogbo ẹ̀yin obìnrin onídọ̀tí olóbò rírùn gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa lọ́ra pátá funfun
tẹ́ bá ń wọ pátá funfun tẹ́ bá ń lọ́lé ọkùnrin nítorí pé ẹ̀ ń lọ́lé ọkùnrin nígbà yẹn náà máa rí pátá funfun nídìí yín gbogbo ẹ̀yin obìnrin ọlọ́múrọ̀rọ̀ tẹ́ ẹ lè ra bra gidi ní orí igbá gbogbo ẹ̀yin obìnrin onínú olómi níkùn mi ò sọ pé èyàn ò lè sanra gbogbo ẹ̀yin obìnrin olóbò rírùn gbogbo ẹ̀yin obìnrin tí máa ń ra pátá funfun tó bá ń lọ́lé ọkùnrin gbogbo ẹ̀yin obìnrin olómi níkùn gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń tọ́ ọmọ lọ́wọ́ oní tí ilé yín á máa rùn tọ̀ gbogbo ẹ̀yin obìnrin onírun lóbò bí igbó orúmọlẹ̀ ó di mélòó gbogbo ẹ̀yin obìnrin tí onírun lóbò bí igbó orúmọlẹ̀ gbogbo ẹ̀yin obìnrin tí ó máa fẹnu kò lẹ́nu tí máa ń fún ẹnu èèyàn níyọ̀rọ̀ àbí gbogbo ẹ̀yin ọkùnrin tí obìnrin máa fẹnu kò lẹ́nu tó máa ń fún ẹnu obìnrin níyọ̀rọ̀ ẹ̀yin ni mo fẹ́ bá wí lálẹ́ yìí gbogbo ẹ̀yin obìnrin olóbò rírùn awítọ́ ẹ sọ wípé ọkùnrin ò bá yín sùn ẹ sọ wípé òbò yín ó ń sú ọkùnrin mo sọ fún yín pé àwọn nǹkan kan wà tẹ́ ẹ lè fi fọ òbò yín tí òbò yín máa dá ṣáká ayẹyẹ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa fi álọ́ọ̀mù fọ òbò tẹ́ máa rò pé òbò yín mọ́ ẹ jọ nítorí Ọlọ́run ẹ jáwọ́ àwọn ọkùnrin complain wọ́n ní òbò yín rùn wọ́n ní àwọn offensive odor tó máa ń jáde mo sọ fún yín pé obìnrin tó bá mọ́ tí wọ́n bá dóòtọ́ nínú yàrá kò yẹ kí yàrá yẹn ní offensive odor kò yẹ kí ọkùnrin dó obìnrin tọ́ kí yàrá máa run ẹja kò yẹ kí ọkùnrin dó obìnrin tọ́ kí yàrá máa run ẹran tútù tí wọ́n bá dó obìnrin tán ní obìnrin tí ò bá kí ń rùn lábẹ́ kò sí nǹkan ó yẹ kí perfume òbò yẹn sì máa jáde ni ẹ jẹ́ mo sọ fún yín pé kẹ́ ẹ máa ṣe òbò yín àwọn perfume tí wọ́n máa ń fi sí òbò wà tó ṣe specifically fún òbò tó jẹ́ pé tẹ́ ẹ bá fi sínú òbò tí ọkùnrin bá gba ẹ̀gbẹ́ yín kọjá òǹgbẹ òbò yín á dẹ̀ máa gbẹ òǹgbẹ òbò yín á máa gbẹ ebi òbò yín á máa pa ẹ̀yin obìnrin tí òbò yín máa ń rùn ẹ̀yin obìnrin tí ẹ lè mú nǹkan tẹ́ máa fi fọ òbò yín o ẹ nídìí ọṣẹ èlò náà ń tà omi warm water àti small lime ó lè fọ òbò ṣáká ẹ̀yin obìnrin tẹ́ ẹ gbọ́kànlé alum pé alum lẹ fi máa fọ òbò ẹ̀yin obìnrin tó jẹ́ wípé tẹ́ ẹ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ èèyàn ara òbò yín á máa rùn bí ẹni tó ní infection ẹ̀yin obìnrin tó jẹ́ wípé tẹ́ ẹ bá lọ sílé ọkùnrin nìkan lẹ máa lọ ra pátá funfun lórí igbá tẹ́ máa wọ̀ ẹrù pọ̀ dẹ̀ lọkùnrin ìwọ tí òbò ẹ bá ń rùn tó ti torí pé òun lọ sí ọ̀dọ̀ ọkùnrin tí òbò ẹ ti ségedẹ̀ tí òórùn ti dájọ́ sí inú òbò ẹ tí òbò ẹ ti ní white kíní ní abẹ́ inú òbò tí èérí ti wà nínú òbò ẹ tó wá lọ sílé ọkùnrin tó lọ ra white pants white bra tó ń wọ̀ lọ sílé ọkùnrin tó bá white bra yẹn tó bọ́ white pants yẹn sílẹ̀ tó bọ́ white bra yẹn sílẹ̀ òórùn tó máa bá pátá yẹn jáde lásán ó máa jẹ́ kóbìnrin ó máa jẹ́ kí òbò yẹn sá á jẹ́ kí okó ọkùnrin rọ padà ni òórùn tó máa bá pátá jáde pátá white tó rò pé ó wọ̀ yẹn pátá white tó rò pé ó wọ̀ àti bra tó wọ̀ tí ò farun abíyá tí ò fi rólọ̀ sí abíyá ẹ tó jẹ́ pé gbogbo tíìpù ibi bra níbi bàyá ti dúdú ní orí ooru tó mú ẹ lábíyá ti fún ṣéèpù aṣọ ẹ ní color brown ó ti fún bra ẹ ní bíbà yìí ní tíìpù bíbà yìí ní ó ti fún ní ó ti sọ white bra di brown níbi bíbà yìí ó rò pé ọkùnrin gbọ́ ó rò pé ọkùnrin gọ̀ ó rò pé ọkùnrin gọ̀ tẹ́ bá lọ sílé ọkùnrin ẹ wá lọ ra pátá white ẹ ra bra white ẹni tó bá ń wọ ṣimí á lọ rọ white á wọ skẹ́ẹ̀tì white ó rò bí ọkùnrin ponú tó o bá ti ń bọ́ bra yẹn ọkùnrin á wo ibi bíbà yìí ẹ ìwọ tó o bá neat from ilé ẹ sí ilé ọkùnrin kò sí nǹkan tó ní kí bíbà ìṣẹ́gẹ̀dẹ̀ brown ìwọ tó bá ti neat tẹ́lẹ̀ tó bá bọ́ pátá ó ní òórùn tó máa jáde bẹ́ẹ̀ tó o bá neat tó kì í fọ òbò ẹ dáadáa tẹ́lẹ̀ tó jẹ́ wípé ó ṣẹ́gẹ̀dẹ̀ ni sínú òbò tó bá ti ń bọ́ pátá yẹn báyìí òórùn ẹja máa rùn jáde lábẹ́ ẹ ni àwọn ọkùnrin sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní òbò ẹ máa ń rùn ẹja ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní òbò wọn máa ń rùn ẹja ẹ bá ti wá lọ sílé ọkùnrin ẹ wá mú pátá white ibi òbò tẹ́ ẹ fọ̀ mọ́ tẹ́lẹ̀ tẹ́ wá da perfume sí òórùn tó máa gbé jáde òbò yẹn máa pa perfume yẹn ni
tí òbò obìnrin bá rùn gan, tí obìnrin bá spray ara ẹ̀, a máa ṣe obìnrin tó bá mọ̀ wọn ara ẹ̀, a tún máa òórùn òbò ẹ̀ á máa rùn jáde, á borí perfume tó fi sára mọ́lẹ̀. Tí òbò obìnrin bá rùn, òórùn tó ń jáde nínú òbò á borí perfume mọ́lẹ̀. Tí òbò obìnrin bá rùn, bó bá fi ọṣẹ, bó bá fi anything wẹ̀, òórùn ẹja ló máa jáde lóbò ẹ̀. Á dẹ̀ máa irritate ní bó bá bọ́ pátá báyìí, òórùn ẹja ló máa jáde. Ẹ̀yin obìnrin tẹ́ kì í fọ òbò. Mo sọ fún yín pé àwọn nǹkan tó fi ń fọ òbò cheap. Ẹ fọ òbò yín, tẹ́ bá ń fọ òbò lójoojúmọ́, ẹ bá wọ pátá red lọ́lé ọkùnrin. Bẹ́ẹ̀ bá ń bọ òórùn smell tó máa jáde, ẹ bá ti ká aṣọ sókè báyìí, smell tó máa jáde, ẹ̀yin náà máa mọ̀ pé fresh. Inú ọkùnrin yẹn gan máa fà yín mọ́ra ni. Bẹ́ẹ̀ tí gbà tẹ́ bá bọ́ pátá níwájú ọkùnrin tó jẹ́ pé òórùn tó jáde, okó ọkùnrin tó ti le tẹ́lẹ̀, ó máa padà wálẹ̀ ni. Òórùn yín ó máa ń pa okó ọkùnrin ni. Òórùn àti ẹ̀ mọ̀ because obìnrin tó bá ti dọ̀tí tó rùn, òun ló máa ba yé ọkùnrin tó bá fẹ́ sílé jẹ́. Torí ọkùnrin àwa wà nípò pé ká correct ọkùnrin ni. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá rùn, báwo ni ọkùnrin ọkọ ẹ̀ ò ṣe ní dọ̀tí? Tí òbò ẹ bá rùn, kò sí nǹkan tó lè lò. Òbò dàbí ìgbà tá bá fi iyọ̀, òbò rírùn ó dàbí ìgbà tí iyọ̀ tẹ́ bá gbé odidi màlúù lẹ̀, tẹ́ da tí iyọ̀ bá já, ó ti useless. Òbò rírùn máa ń useless ni. Kò sí nǹkan tẹ́ lè fi dàbò òbò rírùn. Kò sí aṣọ tẹ́ lè fi cover òbò rírùn. Tẹ́ bá ti ṣí sílẹ̀ báyìí, àṣírí òbò rírùn ó máa tú ni. Ẹ̀yin obìnrin ọlọ́múrọ̀rọ̀, èló náà ń ta bra? Èló ni bra onírin? Èló ni bra tó máa páàkì ọyàn ẹ? Obìnrin mi á bí ọmọ méjì, even ọmọ kan gan, ọyàn á ti wà níbi ìdodo. Á wọ bra tó bá rìn báyìí, ọyàn yẹn á fẹ́ jáde kúrò nínú bra tó wọ̀ because kò firm. Tẹ́kẹ́ tó ra bra tẹ́ máa wọ̀, ẹ lọ sí àwọn shops. Ó lè má jẹ́ bí àbáwọn tó ń gbé bí. Àwọn kan máa bá yín wọn size yín. Obìnrin mi á wọ oversize bra. Tó jẹ́ pé tó bá wọ aṣọ, tẹ́ bá wọ bra nínú aṣọ, ẹ rí wípé bra yẹn kò ọyàn ẹ jáde, ó ṣàn. Tó bá ṣe báyìí, bra yẹn máa ṣe báyìí ni. Èyí tó bá máa wọ bra tó máa gbàgbà fún báyìí, á kó ọyàn yẹn tẹ́ pé máa rí pé inú ìnira ló wà. Ọyàn tó yẹ kọ́kọ́ rí space ẹ̀ láàrin bí, ọyàn wá papọ̀ láàrin ọyàn méjì. Èló náà ń ta bra. Gbogbo orú àwọn nǹkan báyìí ló máa irritate ọkùnrin. Mo mú àbọ̀ wá fún yín ni. Gbogbo orú nǹkan báyìí ló máa irritate ọkùnrin. Gbogbo orú nǹkan báyìí tí okó ọkùnrin bá le tẹ́lẹ̀, tó bá ti rí báyìí, ó máa piece ẹ̀ off, ó máa pa okó ẹ̀ ni. Á pa action mọ́ lára ni. Kó o la òbò sílẹ̀, kó o la ọyàn sílẹ̀, tí o bá bọ́ ara níwájú ọkùnrin, tí nǹkan tó o bá wọ̀, tí o bá head erection ọkùnrin, ìwọ gọgọ ló ń fà tí okó ọkùnrin yẹn ò le. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń tọ́mọ lọ́wọ́, tọkọ yín máa jáde láàárọ̀ kùtùkùtù, tó bá máa fi wọlé nínú ilé báyìí, ṣé mọ̀ wípé ẹni tí inú ilé bá ń rùn, ẹni tí ò sí ilé tó bá wọlé tó ṣílẹ̀, kó dàbí inú ilé tó ń ṣókùnkùn. Téèyàn bá kọ́kọ́ wọnú ilé, ẹni tó ń bọ̀ níta, òkùnkùn yẹn máa ṣú gan. Tí inú ilé bá ń rùn, ẹni tó ṣe ń bọ́ta tó ṣílẹ̀kùn, wọ́n tó wà nínú ilé lè máa mọ̀. Bẹ́ẹ̀ni tó ṣe ń wọlé báyìí, òórùn yẹn máa pàdé ni. Kó bá tẹ̀ wá jẹ́ pé ọkọ ẹ ti ń ní lọ́kàn pé bóun bá délé, òun máa dó ẹ tóun bá wọlé. The moment tó bá wọlé, tó bá gbọ́ irú òórùn yẹn, ó máa sá padà, okó ẹ máa rọ̀ ní gbogbo feelings ara ẹ̀, ó máa kú. Irú ọkùnrin yẹn, ó lè má jẹ oúnjẹ tó ṣe ní alẹ́ ẹjọ́ yẹn. Ó kàn lè wọlé, kó ṣe few things, kó dẹ̀ mú kọ́kọ́rọ́ ẹ̀, kó ní òun bọ̀, kó dẹ̀ bọ́ta, kó dẹ̀ má padà wọlé mọ́. A wá padà wọlé ní time tẹ́ pé wàá ti sùn, á ti lọ dóbò níta, ìwà ti sùn débi pé ò lè pé ó yá mọ́, kó tí ẹni fi lọ ẹ́. Ó lè lo irú ọkùnrin bẹ́ẹ̀ lè lọ ọmọ tí yóò sódà tó bá wọlé, òórùn tó wà nínú ilé yẹn kò ní wà nínú brain ẹ̀. Ṣẹ́yìn lẹ máa kọ́kọ́ bímọ ni. Inú ilé á máa rùn, òbò á máa rùn, ọyàn tó ń fún ọmọ, omi ọyàn á dà sára ẹ̀, á máa rùn. Wọ́n tẹ̀ láwọn kan náà tún máa ń rọ́ṣọ máyà, even ní London. Ọkùnrin ò fẹ́ gbogbo orú nǹkan báyẹn kẹ́ máa rọ́ṣọ máyà. Àtẹ̀yìn obìnrin, abirun ló bò bí igbó orúmọlẹ̀. Kí lẹ̀ ń fi ru òbò ṣe? Ṣé ẹ̀yin tí ẹ̀ tí mọ òbò fọ̀, kí inú òbò yín dá ṣáká kó má rùn?
ṣé ẹ̀yin lẹ fẹ́ máa fọ òbò tó nírun, òbò tí ò nírun gan tí ó jẹ́ pé inú tẹ máa kọwọ́ sí, tẹ máa kó gbogbo ìdọ̀tí inú ẹ̀ jáde, ẹ fọ̀ mọ́, ṣé ẹ̀yin lẹ fẹ́ wá máa fọ òbò tó nírun? And by the way, tó bá mọ̀ wípé o lè fọ òbò ẹ pẹ̀lú inú kó mọ́ dáadáa, kí ló ń fi irun ṣe lóbò? Àwọn report tí àwọn ọkùnrin mú wá rèé pé èmi sọ pé wọ́n láwọn ò lè jòbó yín, bẹ́ẹ̀ tí obìnrin mi bá gbé tó bá ṣe aṣọ sókè wípé òórùn tó máa ń jáde ń bẹ, òórùn yẹn máa ń irritate, ó máa ń pa okó àwọn, pé àwọn ò kí lè stand òórùn yẹn, pé báwo làwọn ṣe fẹ́ jẹ òbò táwọn ò tí ì gbẹnu sí tó ti ń rùn. Àlóòótọ́ dẹ̀ ni ẹ máa rìn pẹ̀lú obìnrin mi, èmi òórùn tó bá ń jáde lára obìnrin yẹn ẹ mọ̀ pé ó bu ẹ̀ lórùn, ẹ mọ̀ pé ó bu ẹ̀ lórùn. ẹ̀yin obìnrin olómi níkùn, obìnrin mi à níkùn, ìwọ tó jẹ́ pé ńgbà tọ́kọ ẹ fẹ́ ó fẹ́ ní pẹlẹbẹ, àwọn nǹkan tó rí lára ẹ tó fi fẹ́ ó ti wá bàjẹ́ nítorí pé ó ti bímọ, abọ́ máa wò pé mo ti bímọ, ta ló ń wò mí, mo ti bímọ, ta ló ń wò mí. Ikùn àwárí gbẹ̀gbẹ̀, irú wọn náà máa rí, ẹ̀nà máa lọ sọ́jà, máa ní ẹran tó lọ́ra, ẹran tó níṣan yẹn ni mo fẹ́, wọ́n ra ẹran oníṣan ọlọ́ràá, àwọn náà máa jẹ bọ̀kọ̀tọ̀, àwọn náà máa jẹ gizzard, àwọn náà máa jẹ ṣan ẹran, àwọn náà máa gbogbo nǹkan tó wà fattening náà máa jẹ. Ikùn àwárí dẹ̀mùdẹ̀mù, tọkọ bá fẹ́ dó wọn, ikùn á máa ta ọkọ padà, the moment o lè bọ́ṣọ kó wà sexy, kọ́kọ́ ẹ rí ẹ kí orí ẹ fẹ́ dàrú, wàá bọ́ṣọ báyìí ikùn á ṣe jọ̀bọ̀lọ̀ sílẹ̀ àti bojú òbò mọ́lẹ̀, wọ́n ṣe máa fi ọwọ́ ti ikùn sókè kan tó rójú òbò ni, wọ́n á ṣe fi ọwọ́ ti ikùn sókè báyìí kan tó rí ojú òbò. Àdẹ̀ ní ronú pé bóyá ká lọ register sí gym, ní ronú wípé ká diet. Ẹni tó sanra ń gbà mí tẹ́ bá pàdé wọn ní eatery, àwọn ló jẹ oúnjẹ tí ò yẹ kán jẹ jù, àwọn lẹbi máa ń tètè pa jù, ikùn wọn báyìí bó ṣe máa ríre gbàngbàm, wọn ò dẹ̀ ní care. Ẹ wá lọ́kọ òdo yín, ọkọ ń wòta, báwo ni ò ṣe ní wòta? Mo jáde pẹ̀lú àwọn ọmọ mi lẹ́nu, kò ń ṣe story, èèyàn bíi méjì ló walk up to me pé ṣé mi ni mo bí wọn, mo ní yes, mi ò pọ́nra mi ò fine, but I'm always conscious about my stature, mi ò fẹ́. Méjì ló wá bá mi pé ṣé ọmọ mi, especially ọmọ mi ọkùnrin, pé ṣé ọmọ mi nìyẹn, mo ní yes, èmi máa tún wá sọ pé not only di ọkùnrin àtobìnrin yìí náà, ipò ẹlòmíì ó ti bojú òbò mọ́lẹ̀, ẹ mọ̀ pé ó máa ń irritate ọkùnrin, kọkùnrin ṣe fẹ́ dó ẹ kó wá mú ọwọ́ kan kó fi fakùn sókè, kó máa wá ojú, kó mú ọwọ́ kan kó fi mú ikùn, because tó bá ti fi ọwọ́ yẹn kúrò bẹ́ẹ̀ bá ikùn yẹn máa ṣe jọ̀bọ̀lọ̀ padà sí ojú òbò ni. Ìwọ nìkan làrùn òbò rírùn wà lára ẹ̀, ìwọ nìkan ni kù tóbi tó bojú òbò mọ́lẹ̀, ìwọ nìkan lọ́lọ́mú rọ̀rọ̀ tí ó pé ọmú kan máa wà lápá ọ̀tún, kan máa wà lápá òsì, kò sí nǹkan tó jọjú tí ó lè entice ọkọ, tó lè jẹ́ kí ọkọ wò pé máa dún ẹ pa lẹ́nìí, kò sí lára ẹ, kò sí lára ẹ. Èmi ò ní sọ̀rọ̀ ọkùnrin, nítorí pé mo mọ̀ wípé tí obìnrin bá ṣe déédéé á ran ọkọ tó bá ń fẹ́, tí obìnrin bá ṣe déédéé tó bá rí irun ọkọ ẹ tó ń gùn jù wá, wọ́n ló máa sọ fún pé o ní láti visit salon. Èmi máa ń sọ bẹ́ẹ̀ fọ́kọ mi, o ní láti visit salon, irun ẹ ti ń kún. Tí ọkọ ẹ bá ní bad breath, torí pé ìwọ gangan o wà conscious of your own bad breath, ìwọ ló máa sọ fún ọkọ ẹ pé any bad breath ẹ wọ fọnu, àbí wàá wọ́ fọ ẹ ní mint àbí gum pé kó fi sẹ́nu. Tí ọkọ ẹ bá ti ń yọ irùngbọ̀n tó ń white, ìwọ ló máa sọ fún ọkọ ẹ pé no, ẹ ní láti lọ shave. But nígbà tó yẹ pé ìwọ gan irùngbọ̀n ẹ, àwọn ìdun, àwọn bí iná, wọ́n ṣeré nínú irun tó wà lójú òbò ẹ, inú òbò ẹ náà máa ti rí white substance tó thick jáde bí lílo àgbàdo. The only time tó bá rí ẹni pẹ̀lú pátá white ó ń lọ bá ọkùnrin ni. Báwo ló ṣe fẹ́ correct ọkùnrin tó bá ń fẹ́ tí ó dọ̀tí? Torí ẹ̀ ni mi ò ṣe wà particular about ọkùnrin, àwọn feedback tí wọ́n fún mi ni mo mú wá. Obìnrin míì tí ọkùnrin bá kiss ẹ̀ báyìí tán, ọkùnrin yẹn máa níyọ̀rọ̀, nítorí wípé infection wà ní ẹnu ẹ̀, kò mọ̀ pé òun ní infection, ó dẹ̀ ń gbé káàkiri. A dẹ̀ ti sọ tó bá ń fọ ẹnu, concentrate more lórí ahọ́n, kò ń ṣe lórí, ó máa fọ eyín,
bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà ṣe lórí eyín ó ti tán, wọn kì í fọ gbogbo kọ̀rọ̀ eyín, wọn ń fọ òkè, wọn ń fọ ẹlòmíì ò tiẹ̀ lè dá ọjọ́ kan sẹ́ọ̀tọ̀ kó gbé rẹ̀ lọ sọ́dọ̀ dentist kó lọ fún thorough cleaning of eyín ẹ̀. wọ́n ti believe pé táwọn bá ti ṣe eyín tó bá ti funfun ó ti mọ́ nìyẹn. gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dẹ̀ wà láàrin funfun yẹn. ẹ̀yin lọkùnrin máa kiss, tọkùnrin máa níyọ̀rọ̀. ọkùnrin tó kiss ẹlẹ́ni tó ní májàta, báwo ló ṣe fẹ́ kiss ẹ lọ́la? báwo ló ṣe fẹ́ kiss ẹ lọ́la? ọkùnrin kiss ẹ lẹ́ni ó dẹ̀ ní májàta lẹ́nu, báwo ló ṣe fẹ́ kiss ẹ lọ́la? ṣé ní ọ̀la tó bá ń gbé ẹnu ẹ bọ̀ ṣó máa fẹ́ kiss ẹ, ṣó máa fẹ́ fẹnu bọ̀ ẹ lẹ́nu? ọkùnrin dún ẹ lẹ́ni, bóyá ọkùnrin tó wá jí ẹdó òórùn òbú ẹ̀dẹ̀ ó ba lọ́lé, bóyá wá jí ẹdó àsàlẹ̀ ni òórùn òbú ẹ̀dẹ̀ wà lára ẹ̀ ó lọ lé tíyàwó bá ti ń wọnú lébà ìyàwó ti mọ̀ pé ó ti lọ dóbò ń ta, báwo ló ṣe fẹ́ wá sọ́dọ̀ ẹ̀ wá dún ẹ mọ́? àbí ọkùnrin dún ẹ kó tó lọ síbi iṣẹ́, òórùn òbú ẹ̀dẹ̀ bá débi iṣẹ́, tó ti débi iṣẹ́ báyìí ẹni tó bá wà sensitive bíi tiwa bá wọn ti mọ̀ kó ṣe ìdóbò ńgbà tẹ́ pé ọkùnrin yẹn máa rùn bí ẹja ni, báwo ló ṣe fẹ́ dún ẹ níjọ́ mi tó bá irú ọkùnrin yẹn á wá special day ìjọ́ tó máa dún ẹ ni, ìjọ́ tó ti mọ̀ wípé tóun bá dún ẹ tán tóun lọ ìjọ́ á wá special day pé ìjọ́ tó ti mọ̀ pé tóun bá dún ẹ tán tóun bá dé ibi iṣẹ́ òun máa dún ẹ tóun máa lọ wẹ̀ kóun tó sùn. ìjọ́ yẹ kí ọkùnrin ṣẹ̀ṣẹ̀ wá lọ máa wẹ ara wa dànù tó bá dó wa tán. tí ọkùnrin bá dún ẹ tán ó yẹ kó sì fẹ́ remain smell yẹn sára ẹ̀ kó fẹ́ máa gbóòórùn ẹ̀. bẹ́ẹ̀ ìwọ obìnrin tí ọkùnrin dó tán tí ò ń ṣe pé bóyá pẹ̀fíìmù ẹ̀ ń rùn lọ, bóyá tó wá jí ẹjọ́ tó ń padà lọlé, tí ò ń ṣe pé bóyá pẹ̀fíìmù yẹn ń rùn lára ẹ̀ tó sáré dún ẹ tán tó wọnú bedroom tó lọ wẹ̀, kó mọ̀ wípé òbò ẹ̀ ń rùn. kó mọ̀ wípé òbò ẹ̀ ń rùn tí ọkùnrin bá dún ẹ tó sáré wá omi, bóyá bí tí ò sí omi àbí tó ń kánjú tó ń wá nǹkan tó máa spray sára no matter how little, tó ń wá bó ṣe máa ṣàfihàn nǹkan sára tára ẹ máa smell nice, kó mọ̀ wípé òbò ẹ ó ń rùn. ọkùnrin ò gbúdọ̀ dún ẹ tán kó máa bẹ̀rẹ̀ sí ní wá perfume. ọkùnrin ò gbúdọ̀ dún ẹ tán kó máa wá ibi tó máa ti shower. ọkùnrin gbúdọ̀ dún ẹ tán kó mọ̀ wípé yes òun fẹ́ retain smell yẹn sára ẹ̀. I'm telling you. I'm not going to be, I know it's both men and women, but I'm not particular about men. You know why? Because tí obìnrin bá dọ̀tí, tí obìnrin ò bá dọ̀tí, ìwọ gọ́gọ́ obìnrin tó bá dọ̀tí, o ní lè stand ọkùnrin tó dọ̀tí. Tóbìnrin ò bá dọ̀tí, tí ọkùnrin bá ń gbé okó tó ní kókó bọ̀, tí irun okó ẹ̀ ta kókó, o lè má rí, ó tó bá jọ kọ lé ẹ, o lè mú kíní kó shave ẹ̀ kẹ́ tó dóra yín. Ó lè ní irun yìí ti pọ̀ jù náà, kí lẹ̀ ń fi irun ṣe? O lè bá shave kẹ́ tó dóra yín tó bá dọ̀tí. Wọ́n ní ẹni tó bá máa dáṣọ fún yàn tọrùn ènìyàn máa ń kọ́kọ́ wò. Tí ìwọ gọ́gọ́ fúnra rẹ̀ ò bá dọ̀tí, tí ọkùnrin bá ń gbé okó tó dọ̀tí bọ̀ níwájú ẹ̀ kó tí ẹ̀ ní gbé wá, ẹ̀rù máa bá ní. Tí ìwọ gọ́gọ́ fúnra ẹ̀ tí ibi gẹ́gẹ́sẹ̀ tí ò bá bẹ́, gẹ́gẹ́sẹ̀ obìnrin mi ti bẹ́, ó bẹ́ yamayama, èlò lọ tó bá tiẹ̀ lè lọ sí salon lọ ṣe pé ó gbọ́ àwọn nǹkan tí ọkùnrin máa ń rí lára obìnrin tó máa ń irritate wọn nìyẹn. Tó bá lè lọ ṣe pedicure, èlò náà ṣe, èlò ló lè ṣe fún rẹ̀, wá lọ sí ṣọ́ọ̀bù ara nǹkan fún rẹ̀, wá tí ẹsẹ̀ sínú omi gbóná pẹ̀lú ìdìtọ̀, wá dẹ̀ há fún rẹ̀. Ẹsẹ̀ obìnrin mi ti bẹ́, báwo ló ṣe fẹ́ rí ọkùnrin tí ara ẹ̀ funfun tó máa sọ pé ẹ̀ cream ara yín funfun nígbà tó pé ìwọ gan gbogbo ẹsẹ̀ ẹ ti bẹ́. Ètè obìnrin mi ó máa dry débi pé ẹ máa rí ìgbẹ́ lẹ́nu ẹ̀. Báwo lẹ́nu ọkùnrin ṣe fẹ́ rùn tó ṣe fẹ́ correct ẹ̀ pé ẹnu ẹ̀ rùn? Báwo ló ṣe fẹ́ correct ọkùnrin pẹ́nu ọkùnrin rùn nígbà tó jẹ́ pé ìwọ gan oníbẹ̀ lẹ́nu, ìbẹ́ wà lẹ́nu ẹ̀? Báwo ló ṣe fẹ́ correct ọkùnrin tẹ́nu ẹ̀ rùn? Ìwọ gọ́gọ́ tó jẹ́ pé ikùn ẹ tó bá sílẹ̀ ó máa bojú òbò, ọkùnrin tó ń mu bíà tó ń jẹ pepper soup tí ikùn ẹ̀ ń tóbi nígbà tó jẹ́ pé ìwọ gan ikùn ẹ̀ ti wà out of shape. Báwo ló ṣe fẹ́ sọ fún ọkùnrin wípé ẹ mọ̀ pé sísanra ikú ni, because téèyàn bá ti ní fat jù lára is not good. Báwo ló ṣe fẹ́ sọ fọ́kùnrin pé kó control diet ẹ̀ nígbà tó jẹ́ pé ìwọ tó bá ti ṣí ọbẹ̀ báyìí ó máa pọ́n ròrò lórí iṣan àti ọ̀rá ni, inú pọ́ọ̀tù ọbẹ̀ ẹni iṣan àti ọ̀rá máa ń parí sí. Báwo ló ṣe fẹ́ stop ọkùnrin tó bá ń jẹ? So one thing is that mi ò ní blame ọkùnrin
èmi ò ní ever blame ọkùnrin because tí obìnrin bá ṣe déédéé ìyá la jẹ́ sí wọn atọ́nàmọ́ la jẹ́ sí wọn wọ́n lè jẹ́ olórí kó jẹ́ pé àwọn náà máa àwọn olórí ni wọ́n wà but atọ́nà làwa jẹ́ sí wọn ìyá la jẹ́ sí wọn big baby náà jẹ́ sí wa a ní láti máa tọ́ wọn sọ́nà ṣùgbọ́n tó bá máa dáṣọ fún èèyàn tí ọrùn ẹ̀ la máa kọ́kọ́ wò. Gbogbo ìtẹ́ ìsọ it's not only women please mo gbọ́ it's not only women please but tí obìnrin bá ṣe déédéé ọkùnrin náà sit tight tóbìnrin bá rí wípé èèyàn mímọ́ ni ẹ́ fúnra rẹ̀ ó wà ń bẹ̀ ó síbẹ̀ ó á máa bẹ̀rù àti wá sí ó á máa bẹ̀rù pé kó bá òun ní ìdọ̀tí bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá dọ̀tí tó ọkùnrin ti mọ̀ pé everything goes ní ẹ́ ó lè lọ dóko aṣẹ́wó gọ́ǹta kó má kí ẹ̀ kó má lo condom kó má gbókò yẹn bọ̀ wá fi dú ẹ̀ tó ló ti mọ̀ pé anything goes ní wọ́n gan nínú ilé bẹ́ẹ̀ bọ̀ ìwọ obìnrin tí ọkùnrin mọ̀ wípé cha ni ẹ́ tó bá lọ dóko aṣẹ́wó kódà kó lo condom níta a tún lọ wá kó tó dú ẹ a lọ wá dókítà tó máa fún lóògùn láti clear rẹ̀ pé òun ò ní nǹkan kan tóun lè kà sí ẹ̀la because ó mọ̀ wípé tí anything bá ṣe after tóun dú ẹ tó wàhálà ni toro ti mọ̀ wípé o wà very sensitive when it comes to cleanliness o ní OCD bẹ́ẹ̀ ọkùnrin tó ti mọ̀ wípé o kí ẹ̀ á dú aṣẹ́wó ń ta á padà wá dú ẹ nínú ilé pẹ̀lú okó mi tó the same okó tó fi dú aṣẹ́wó kò kí ẹ̀ because wọ́n gangan aṣẹ́wó tó lọ dóńtà gan ó ní ìtìjú wọ́ lọ ó ní ìtìjú ẹ lọ so gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé the only time you wear white undies the only time you wear clean undies or underwears ó ní tó bá ń lọ sọ́dọ̀ ọkùnrin mọ̀ wípé ọkùnrin gbọ́n o wọ white underwears kò mean wípé òbú ẹ clean ni o tó bá wọ white underwears tó bá ti ń bọ́ pátá yẹn ní divide òórùn ẹja máa bà jáde ni òórùn ẹja máa bà jáde ni white pátá ẹ kò mí po neat bó bá neat tó bá wù ẹ́ kó wọ green yellow red and every purple any color of pants lọ sọ́dọ̀ ọkùnrin á mọ̀ pé o neat so má tanra ẹ the most important thing ni pé be clean mo ti sọ fún yín kò cost anything àwọn nǹkan tó fi ń fọ òbò tí òbò máa dá ṣágá níbi tí òyìnbó ṣe dé gan after tó bá fọ òbò ẹ tán nǹkan tó máa spray sí ó wà tó jẹ́ pé specifically òbò ló wà fún powder tó máa fi síbi itan ẹ lábẹ́ méjèèjì ó wà tó jẹ́ pé òbò ló wà fún kò dẹ̀ wọ́n so kí la máa gbé òbò dídọ̀tí fún àwọn máa sọ pé ọkùnrin ò dó wa ọkùnrin ò jẹ̀bó wa ta ló fẹ́ jẹ̀jẹ̀kújẹ ẹ má dẹ̀ gbàgbé pé inú ibi tí òbò wà inú kànga ni ẹ tiẹ̀ sì lè rí nǹkan tẹ́ fẹ́ fẹnu sí lára ọkùnrin ẹ lè rí nǹkan tẹ́ máa fi àwọn sí ọkùnrin mi á jẹ òbò obìnrin mi tán àwọn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ta gbogbo ẹnu á bẹ̀rẹ̀ sí ní máa rà ẹ ti mọ̀ pọ́pọ̀ yẹn ó dọ̀tí á fi ẹnu ara máa bẹ̀rẹ̀ àwọn orí àwọn á bẹ̀rẹ̀ sí ní máa ta ọkùnrin tó fi àwọn sínú òbò obìnrin yẹn because obìnrin yẹn dọ̀tí irú yín dẹ̀ lè máa sọ pé kò jòbó mi search yourself make yourself clean yourself kò sí bó ṣe lè wọ pátá kan láti àárọ̀ di alẹ́ kó máa tọ̀ ẹ̀ ń lo tissue ó máa tọ̀ ó ń fa omi láti àárọ̀ dalẹ́ pátá kan ó dẹ̀ bọ́ kí atẹ́gùn fẹ́ sóbò ẹ̀ wàá dẹ̀ délé bẹ́ẹ̀ yẹn wàá dẹ̀ lọ tẹ́ òbò yẹn sílẹ̀ kọkùnrin dò láì máa wẹ̀ ó máa rùn tó bá wọ pátá kan látàárọ̀ dalẹ́ tó ń tọ̀ kó máa tàǹbà kó dẹ̀ máa dry ara ẹ̀ kó dẹ̀ máa tọ̀ kó máa nu òbò ẹ̀ sì máa rùn pẹ̀lú pátá ẹyọ kan látàárọ̀ dalẹ́ ẹlòmíà dẹ̀ wọ pátá yẹn látàárọ̀ á dẹ̀ wọ di àárọ̀ ọjọ́ kejì tó bá tún máa fọ òbò lọ́jọ́ kejì gbìrìgbìrìgbìrì ó ti ṣe tán láàrin ìṣẹ́jú méjì ẹlòmíì tí ó ti ṣe tán nínú bedroom kò lè kọwọ́ sínú abẹ́ kó fá gbogbo ìdọ̀tí gbogbo ikùn gbogbo rọ́bìṣì yẹn jáde ẹlòmíì á lọ sùn lálẹ́ bóyá oorun kùn ńgbà tọkọ máa dé kó tó ọkọ fẹ́ do
kò dẹ̀ kò wẹ̀ kó tó sùn a wá rò bóyá tọkọ bá máa dé òun tó bá máa do tán àbí tó bá máa dé ibi tí ọkọ máa fi okó síbẹ̀ ó máa rùn jáde ní best thing tó bá ti sùn lálẹ́ tó mọ̀ wípé ọkọ ẹ fẹ́ do ẹ anytime tó bá dé tó bá lè wẹ̀ dìde sọ pé kó fún ẹ ní some minutes dìde kó wọnú bedroom kó lọ fọ òbò ẹ tó bá jẹ́ nǹkan tó máa ṣe nìkan nìyẹn dìde kó wọnú bedroom kó fọ òbò ẹ kó pat ẹ dry kó tó padà because number one for your own self-esteem tó ọkùnrin bá fẹ́ do ẹ tó mọ̀ pé òwẹ̀ tọkùnrin bá finger tó fi ọwọ́ sínú òbò ẹ tó bá o finger yẹn bá jáde fúnra rẹ̀ gan wàá mọ̀ pé òórùn tó bá o finger yẹn jáde pé ó rùn wàá mọ̀ pé ó rùn wàá dẹ̀ feel comfortable kọ́ ó mọ̀ pé òórùn yẹn ọkùnrin yẹn lè do ẹ torí pé kò rọ́nà àbáyọ ó lè do ẹ nítorí pé kò ní choice bẹ́ẹ̀ níjọ́ mi kò ní fi rú ọ kò ní dáṣọ bẹ́ẹ̀ ṣòro mọ́ níjọ́ mi ọkùnrin yẹn ò ní jí ẹ bẹ́ẹ̀ yẹn mọ́ tí ọkùnrin yẹn tó bá kọ̀ do ẹ ní alẹ́ ẹjọ́ yẹn torí pé kò ní choice ìjọ́ mi tó bá wálé lóru bẹ́ẹ̀ yẹn kò ní jí ẹ bẹ́ẹ̀ yẹn mọ́ torí nǹkan tó experience nígbà tó do ẹ kò ní tún fẹ́ experience ẹ ìwọ òdẹ ní mọ reason wàá máa wọ pé nítorí pé ó ń sùn nítorí pé ọkùnrin nítorí pé òun sùn ó fi pé kò fẹ́ disturb ẹ kò ṣe pé kò fẹ́ disturb ẹ ó bo ẹrùn ni experience tó dẹ̀ ní last time nígbà tó do ẹ kò fẹ́ nírú experience yẹn mọ́ ló ṣe rọra fiẹ́lẹ̀ pé kò sùn wàá fẹ́ jáde wàá máa bọ ọkùnrin á máa wẹ̀ látọ̀kan obìnrin tó wọ bra ọyàn àṣìgùn débi bá èlò náà ń ta bra tó máa kó ọyàn sókè èlò náà ń ta bra obìnrin mi àwọ ṣòkòtò báyìí tó bá bẹ̀rẹ̀ báyìí gbogbo pátá tó wọ̀ ní ẹ rí pátá náà gan ẹ máa sáré gbójú ni pé ọlọ́run máa jẹ rírì kúrì torí pátá yẹn ò tiẹ̀ wà sexy kò tiẹ̀ lè pátá yẹn máa pa action mọ́ yín lára ní ẹ̀ nífẹ̀ẹ́ rí ẹ máa gbójú sọ̀hún ni àdèmà a máa sọ pé ọkọ wa ò dó wa kò lè jòbò mo kìíní kan olóhùn òjòbò kò ní lè sọ fún ẹ pọ́ bó ẹrùn but I'm telling you now go and watch yourself tí ọkọ ẹ bá avoid àti dó ẹ tí ọkọ ẹ bá avoid àti láòbò ẹ ó ń láòbò aṣẹ́wó nítorí pé aṣẹ́wó máa ń clean torí pé aṣẹ́wó máa ń take extra care of ara wọn ọkùnrin máa láòbò obìnrin tán ẹnu ibi tí àwọn ẹ̀bà yá dẹ̀ máa ta o rò pé máa padà wá bẹ níjọ́ mi no àbí ákìsì ẹlẹ́ni tó bá di ọ̀la á ní má jata lẹ́nu obìnrin mi à máa sọ̀rọ̀ bá ẹnu á dẹ̀ máa bù fún ẹnu á máa bù fún gbà pé ọkùnrin tó ń fẹ́ ẹnu ẹ máa bù fún obìnrin mi máa lọ́kọ sílé ọkọ yẹn á jáde ẹ̀ rí ibi ṣẹ́ẹ̀tì ohun ọkọ yẹn báyìí bó ṣe dọ̀tí mi àti bẹ́ obìnrin á dẹ̀ wà nínú ilé pẹ̀lú ọkùnrin wàá rí ọkọ ẹ̀ tí ò bá ṣe pé bóyá ìwọ gan dọ̀tí wàá wà nílé pẹ̀lú ọkọ ẹ̀ wàá wá rí ọkọ ẹ̀ ó jáde ṣẹ́ẹ̀tì tó wọ̀ ti bẹ́ lọ́rùn ṣẹ́ẹ̀tì tó wọ̀ ti kán lọ́rùn ó dẹ̀ jẹ́ obìnrin ó dẹ̀ wà nínú ilé yẹn kí ló ń ṣe nínú ilé kí ni position ẹ kí ni ipò ẹ nínú ilé tí ọkọ ẹ fi ń wọ ṣẹ́ẹ̀tì tó bẹ́ lọ́rùn jáde kí ni ipò ẹ nínú ilé tí ọkọ ẹ fi ń wọ ṣẹ́ẹ̀tì tó pọ́n lọ́rùn I can't even stand it mi ò lè stand irú ẹ̀ tínú bá ti ń kún even lórí ọmọ mi nígbà mama ti máa sọ pé yàtọ̀ sí pandemic irun ẹ ti ń kún mi ò lè stand ọkùnrin tó bá nírun tí irun ẹ bá ń kún pàápàá kó wá fi irun ẹ sílẹ̀ kó kún kó wá dọ̀tí ọkùnrin á nírùngbọ̀n bá irùngbọ̀n kan á grow síbi ibi ìyá empty á grow síbi á rí èrè á wà irritating á máa gbé nínú ilé pẹ̀lú obìnrin á máa gbé nínú ilé pẹ̀lú obìnrin èmi ò ní sọ̀rọ̀ ọkùnrin because tí ọkùnrin tí ó bá mọ́ ẹbìyàwó ẹ̀ léèrè mi ò ní sọ̀rọ̀ ọkùnrin rárá ìyá lọ́lọ́run fi wá ṣe fún wọn àtùpà lọ́lọ́run fi wá ṣe fún wọn ojú lọ́lọ́run fi wá ṣe fún wọn so tí anything bá wrong pẹ̀lú any married man nínú ilé èmi ìyàwó ẹ̀ lèmi máa ta sí mo ò ní ta sọ́kùnrin because màá wò pé as a woman báwo ló ṣe lè stand irú nǹkan báyìí lára ọkùnrin how èmi ò lè ever bú obìnrin àbí bú ọkùnrin tó ti bá rírú ẹ̀ lára ẹ̀ never mi ò ní bú
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run vit wọ́n lo vit láti fi fárun òbò ẹ lè fi vit sí inú ibi òbò yín kẹ́ fi fá irun ẹ̀ àwọn obìnrin kan tó mọ yìí tó clean wọn ò lè stand irun lẹ́sẹ̀ ara wọn gan wọ́n á fa dànù wọ́n fi vit fárun òbò abíyá wa kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kórun sábíyá tábíyá ò ní rùn kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ fi pápá nínú ooru yìí sìn kò sí bí abíyá ò ṣe nírùn tẹ́ bá wẹ̀ tọ́ tẹ́ bá lo bí roll-on àbí kẹ́ lo spray kò sí bí abíyá ò ṣe nírùn because sweat ẹ máa sweat á dẹ̀ máa rùn ó dẹ̀ bàjẹ́ àṣírí nírùn yẹn ò bò gbogbo aṣọ ó máa jẹ́ kára yín máa rùn ni ìwọ kan náà labíyá máa rùn ìwọ kan náà lòbó máa rùn ẹ wá ní kọkùnrin súnmọ́ yín ọkùnrin ò ní súnmọ́ yín tọkùnrin máa rí àwọn tí girlfriend wọn máa kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn níta tí òórùn òbò girlfriend wọn lè fi jẹ búrẹ́dì àti bọ́tà tó lè wọnú lé girlfriend nìkan kí girlfriend máa wọ pátá akọ̀ṣirálẹ̀ lójú wọn báyìí nǹkan tó máa jáde gan wọ́n máa fà tó fi aṣọ yẹn lẹ̀ bá wọn máa fokó pàdé ni bọ̀ ẹ̀yin tẹ́ ẹ wọ pátá funfun tẹ́ ẹ bá bọ́ pátá yẹn báyìí òórùn máa gba gbogbo inú ilé kan á di pé kó máa wá freshener á di pé kọkùnrin doyin tó kó máa wá nǹkan tó máa spray sára kó òórùn ara yín má ba tẹ̀lé jáde àti obìnrin míì ní body odor tó bá wọ bì kan báyìí everywhere gbogbo òórùn ẹ̀ máa change inú ibẹ̀ ni body odor burúkú tó máa gbéyàn léèbì mi ò fẹ́ mọ̀ aṣọ́bìnrin you must o láti spray ara ẹ̀ o láti lo body spray even bó tiẹ̀ jẹ́ roll-on lásán tó bá fẹ́ jáde so that tó bá ní any strong body odor kí ni roll-on yẹn á lè pa fún ẹ because kò sí nǹkan tó jọyàn tó pààyàn tó yára disgrace èèyàn first impression goes a long way you know tó bá lọ gbàwẹ̀ èmi ò rí bí tó mi ní nǹkan tó ní pé kó gbàwẹ̀ dífà kó gbàwẹ̀ kò mí pé kó fi bad breath kó fi pààyàn kò mí pé kó pààyàn pẹ̀lú òórùn ẹnu ẹ torí pé ó gbàwẹ̀ because ìgbà tó kò dẹ̀ sẹ́kọ̀ kò sí nǹkan tó ní kó má fọnu tó bá gbàwẹ̀ tó bá jáde èèyàn mélòó ló fẹ́ sọ fún pé mo gbàwẹ̀ lẹ́nu mi ṣe ń rùn ẹni tó rí lẹ́ni tó ti lọ pẹ̀lú impression pé ẹnu ẹ̀ ń rùn tó bá rí ẹlẹ́ni wíẹ̀ ó máa sọ wípé ó ní mouth breath ni ó ní bad breath ni mo léyàn kan tó bá yẹ pé tó bá bèrè ẹ̀ lọ́wọ́ mi máa ní àṣẹ lágbájá tẹnu ẹ̀ máa ń rùn yẹn nǹkan tí mo fi máa ń describe máa yẹn dọ̀la nìyẹn pé àṣẹ lágbájá tí ẹnu ẹ̀ máa ń rùn yẹn because tèmi bá mix ẹ mo máa wá kó sọ̀rọ̀ kí lè mọ bí breath ẹ ṣe rí ni tí bá ti rí pé o ti ní mouth odor báyìí mo máa look down you ni kò sí nǹkan tó fẹ́ sọ mọ́ tó fẹ́ jọ mí lójú ìwọ gbogbo fúnra rẹ ó yẹ kó jókòó tó bá ń sọ̀rọ̀ nínú throat ẹ wàá mọ̀ bóyá o ti ní bad breath or not so drink water òyìnbó tó dẹ̀ ní ká fọnu daily kò ní pé nǹkan ló lè fọnu tẹ́nu o bá ti fọnu láàárọ̀ tó dọwọ́ ọ̀sán torí pé òun feel funny tó dẹ̀ wà níbi tó ti lè lo brush lọ fọ ẹnu ẹ tó bá fẹ́ sùn tó bá feel funny lọ fọ ẹnu ẹ please eléyìí ni mo mú wá fún yín lálẹ́ yìí torí àwọn ọkùnrin complain ó ní mo mú wá fún yín o ẹ̀yin obìnrin olóbò rírùn ẹ̀yin obìnrin tẹ́ máa ń wọ pátá funfun tẹ́ pé the only time tẹ́ bá ń wọ pátá funfun ni tẹ́ bá ń lọlé ọkùnrin ẹ̀yin obìnrin oní olómi níkùn ẹ̀yin obìnrin olómúrọ̀rọ̀ tí tó yẹ pé bra mẹ́ta 500 naira bra mẹ́ta 5 pound la máa wá kiri ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe ẹ̀yin obìnrin onírun lóbò bí igbó orúmọlẹ̀ ẹ lọ ṣàtúnṣe ẹ̀yin obìnrin tí ọkùnrin máa kiss ní ìjọ́ kejì tí ó máa níyọ̀rọ̀ lẹ́nu ẹ lọ ṣàtúnṣe please ẹ lọ ṣàtúnṣe ṣe mọ̀ pé last time náà mo bá tọkùnrin wá bọ̀ lẹ́nìí tí obìnrin ni mo bá wá torí pé tí obìnrin bá clean á affect partner tóbìnrin ò bá clean àwọn tó bá mọ̀ mí dáadáa nígbà tí mò ń fly wọ́n á sọ fún yín tá bá ń lọ sí flight èmi ni máa lead the flight anybody tó bá ṣiṣẹ́ lárík tó bá wò mí tó bá mọ̀ mí dáadáa kàn já mi
èmi senior kini ni mi purser ni mi on board purser ma lead the flight yẹn ni tó bá wà lórí table fún mi lórí table tá bá ń ṣe pre-flight briefing mo máa bèrè lọ́wọ́ ẹ pé where is your brush and paste tó bá lọ flight pẹ̀lú mi you must have your brush and paste in your bag tó bá dẹ̀ wà nínú flight tó bá ti ní bad breath tí bá ti sọ fún ẹ báyìí tó bá ti gbọ́ mo máa ṣe report mo máa kọ́lẹ̀ ni àbí oníbọ́dí odò àbí mouth breath máa kọ́lẹ̀ sínú report ẹ máa submit ẹ lọ́fíìsì mi ò gbèrègbè so tó bá ń lọ sí flight pẹ̀lú mi you must go with your brush and paste gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ lárí ẹ bèrè yín ká wọ́n sọ fún yín you must brush and paste ó láti ní lọ́wọ́ because o lè pa mí pẹ̀lú bad breath adem deal pẹ̀lú public you will never me nígbà kó pa mí pẹ̀lú bad breath brush paste must be in your bag and there's something you cannot catch me without tó bá rí mi anywhere you can't catch me without a brush and a paste in my bag mo lè má ní any other thing o brush and paste kò síbi tó ti fẹ́ pàdé mi tó bá rí handbag lọ́wọ́ mi yàtọ̀ sí pé mo mú wallet dání tó bá rí handbag lọ́wọ́ mi anywhere wàá rí brush and paste in my bag tó bá lè ra pant liner tó bá wà expensive you can wear a disposable pants dẹ́kun tó bá ti tọ̀ lẹ́ẹ̀mejì wàá yọ wàá wọ̀ mí because tó bá wọ pátá kan láàárọ̀ dalẹ́ tó dẹ̀ ń tàǹbà tó ń tọ̀ tó ń tàǹbà ó máa rùn ẹlòmí àwọ̀ jean àwọ̀ pant ìyẹn knickers á ṣe wá wọ tight báwo ló bò ṣe nírùn ẹ ti cramp ẹ̀ náà òbò tó wà ní woro tẹ́lẹ̀ ẹ tún wá cramp ẹ tún fún pa ẹ̀yin kan náà lẹ máa wọ jean ẹ̀yin kan náà lẹ máa wọ pant ẹ̀yin kan náà lẹ máa wọ kíní mo lé ní ọkọ̀ tó pé bá ti wọ jean báyìí kò wọ pátá sábẹ́ ẹ̀ because ó máa rùn ẹ̀yin kan náà lẹ máa wọ pátá ẹ máa wọ jean ẹ máa tún wá wọ tight sórí pátá ní orí òbò kan náà ó máa rùn ẹ̀yin kan náà lè máa jẹ shawarma ẹ̀yin lè máa jẹ meat pie ẹ̀yin lè máa jẹ chicken ẹ̀yin lè máa jẹ gbogbo ẹ̀ lé ẹnu kan náà látàárọ̀ ẹnu yẹn ò dẹ̀ nínú ẹ̀ẹ́dẹ̀ ní nǹkan tẹ́ fi ń freshen breath yín at all àwọn nǹkan tó yẹ ká ṣe ká wà conscious of kí ń wà àti ẹ̀ ń take into cognizance at all asobìnrin ẹ̀rọbìnrin mi ẹ máa bá wọn wọnú bọ́ọ̀sì báyìí òórùn tó máa jáde ẹ máa dìde lẹ́gbẹ̀ẹ́ wọn ni kó ṣe pé bóyá èèyàn kan clean bóyá iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn ló jẹ́ kí n wà conscious of all these things ẹ bèrè lọ́wọ́ àwọn tó ń bá mi fly as a person no you can't go on flight with me without a paste and brush in your bag you cannot kò sí nínú pre-flight briefing wa but you must have your toilet bag in your bag and then your toilet bag tó wà ní bag yẹn you must have paste and brush in that bag. I'm telling you. Ẹlòmíì á kàn máa ṣoge, á lo perfume, á lo kíní, á lo gbogbo ẹ̀ tó bá lanu síta báyìí, oh God. Àwọn tó bá mọ̀ mí mo máa rìn lọ bá wọn máa ṣe báyìí. Jọ̀ọ́ ṣé mo smell fresh? Àbí tí bá dúró tí bá ń báyàn sọ̀rọ̀ tó bá súnmọ́ yìí máa ní jọ̀ọ́ ṣé kò ṣe pé ẹnu mi rùn ṣá. Wọ́n ní báwo mo ṣe sọ̀rọ̀ báyìí, that's the way I talk. Because mo máa ń búyàn tí bá ti rí ẹ máa look down on you ni it doesn't matter pé o wọ aṣọ millions tó bá tẹnu ẹ bá ti rùn báyìí tí bá ti ka ẹ báyìí tẹ ta lọ́dọ̀ mi nìyẹn so mi ìfẹ́ kéèyàn rírú nǹkan báyẹn pẹ̀lú mi ó ní mo sọ pé tó bá ti pàdé mi ní gbòòrò London torí mi tí mo gbé handbag dání sọ pé o fẹ́ wo bag mi tí n bá mú brush and paste jáde fún ẹ fọwọ́ tẹ̀ mí lójú báyìí please these are the things tí àwọn ọkùnrin complain pé òbò àwọn ìyàwó àwọn ń rùn ẹnu ẹlòmíì ń rùn pé tẹlòmíì bá ṣí tó bá kátó bí ẹ̀ sókè báyìí òórùn ẹja ló máa jáde pàápàá nígbà tí mo discuss ọ̀rọ̀ oríṣiríṣi òórùn tó yẹ kẹ́ look out for lọ́wọ́ ní òbò rírùn làwọn tí ń dó láti jọ òórùn ẹja ló ń jáde nínú òbò wọn o kí n gbà wọn o ó ní mo ṣe wá bá yín sọ ẹ̀yin obìnrin ẹgbẹ́ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká wà very very conscious of all these things ó máa ń push ọkùnrin síta ó tún máa ń cause erectile dysfunction fún ọkùnrin ó kó wọn ò ní lè mọ́ wa tó kó wọn bá tiẹ̀ ti lé the moment ọba ó kó máa ń ríran
oko ò ní mú ṣùgbọ́n ó máa ń gbóòórùn òbò tí oko bá gbóòórùn òbò tó ń dọ̀tí á sá tó bá jẹ́ oko tó ní ìríra á sá òbò tó bá ní ìríra nígbà míì tó bá rí oko tó dọ̀tí tí irun oko ta kókó á sá tí obìnrin mi bá ṣí tó bá ṣí ìtàn sílẹ̀ ibi abẹ́ ìbòtàn ẹ̀ méjèèjì báyìí máa jóná máa dúdú kò yẹ kó rí bẹ́ẹ̀ ó máa dúdú ó máa jóná á tún wá ní àwọn kókókó tó ti jiná báyìí ní abẹ́ ibi òbò láàrin méjì kò yẹ kó rí bẹ́ẹ̀ ibi abẹ́ ibi pẹ́tẹ́lẹ̀ obìnrin mi ó máa jóná ó máa dúdú tó jẹ́ wípé ẹ máa wò pé ṣé yàn lélẹ́yìí ṣé wọ́n ṣe gbé sínú àdògán ni irú wọn yẹn ló máa wá wọ pátá funfun lọ́lé ọkùnrin wàá wọ pátá funfun wàá bọ́ pátá funfun nítorí pé o dọ̀tí ibi line pátá funfun yẹn á wá brown torí ooru torí ó ti fi ibi yẹn èérí á wá wà níbi ibi tẹ máa wọ̀ síbi ẹsẹ̀ níbi pátá funfun báyìí èérí máa wà ń bí èérí máa wà ń bí ó rò pé ọkùnrin ò gbọ́n ó rò pé ọkùnrin ò gbọ́n abẹ́ ìjóná dúdú ó wá wọ pátá funfun ó wọ pátá funfun fẹ́ lọ fi disguise ó fi deceive ara ẹ̀ ó lóun deceive ọkùnrin ó bá wọ pátá dark green tó bù ẹ bá mọ́ ọkùnrin máa mọ̀ pé ó bù ẹ mọ́ ẹ gbé ara yín lọ sọ́dọ̀ dentist ẹ lọ ṣe thorough cleaning it's not every time owó iṣẹ́ owó kò jẹ́ kẹ́lòmíì take care rẹ̀ ẹlòmíì ò lè lọ kó lọ fún body massage ẹlòmíì ò lè lọ sí sauna kó lọ gbé ara rẹ̀ kó lọ spoil ara rẹ̀ a kò máa ṣiṣẹ́ a máa sáré owó káàkiri ẹsẹ̀ bẹ̀tà mẹ́fà nǹkan tẹ́yẹ bá jẹ lẹ́yẹ máa gbé fò iṣẹ́ àti pé owó tá à ń wá káàkiri kò jẹ́ ká take care ara wa mọ́ kò tí ó dé òun tiẹ̀ jẹ́ ká ẹlòmíì ò tiẹ̀ ní feelings àti dókó mọ́ débi pé ó fẹ́ clean ẹlòmíì ò tí wọ 45 ó ti look 60 ó ti look 60 kò dé ìwọ 45 adẹ́rù ọmọ 50 mi ẹ máa bèrè pé ṣé 45 ni àbí 40 èèyàn ní láti wà beautiful kó tó take care ara ẹ please health is wealth. Yeah. Please. Anyway, èyí ni mo mú wá lálẹ́ yìí tó bá di ọ̀la mo ò rí nífẹ̀ẹ́ sọ̀rọ̀ nípa rape yẹn torí tí bá sọ nígbà míì àwọn YouTube wọ́n máa ń treat as a national issue nítorí ẹ̀ mo ṣe wà skeptical about bóyá kí n treat it àbí kí n má treat it but I'm going to treat it tomorrow and tó bá dẹ̀ di bóyá over the weekend mo fẹ́ ká sọ̀rọ̀ lórí kílẹ̀ àwọn attitude obìnrin because mo discover pé àwọn èèyàn sọ pé obìnrin pọ̀ but with my knowledge now with my understanding and my findings mo rí pé ó dà ìpọ́kùnrin pọ̀ gan àwọn obìnrin tó pọ̀ ni àwọn obìnrin tó ti bí ọmọ ẹyọ kan méjì tó jẹ́ single parent kí ló fà á kí lọkùnrin fẹ́ gan kí lobìnrin fẹ́ kí làwọn nǹkan tí àwọn ọkùnrin ń ṣe tó ń bí obìnrin nínú tí wọ́n ti ẹ̀ fi fẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin nílùú ìpàápàá tí after some time ọkọ̀ máa dédé sọ fọ́kọ wọn pé kó excuse àwọn kó jáde ṣé nítorí owó tí wọ́n ń gbà nílùú òyìnbó ni wọ́n á lé ọkọ wọn jáde wọ́n á ní kó excuse àwọn just on no cause ẹlòmíì á tún lé ọkọ ẹ̀ jáde kò tún ní jẹ́ kí ọkọ ní access sí ọmọ kò ní jẹ́ kí ọkọ ní access sí ọmọ kí ló fà á ṣé nítorí owó tí peanut tí ìjọba ń fún ọmọ obìnrin ni kí ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin because story tá à ń gbọ́ ni pé mo mọ́kùnrin wá ó fojú mi rí kí ló ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fi lọ walk away lọ bá obìnrin bí ẹgbẹ́ obìnrin tó ń fi sílẹ̀ ó lè jẹ́ lára nǹkan tá à ń sọ yìí náà ni obìnrin tó bá sanra especially a ní láti máa take extra care of ara wa tá bá sanra bí ẹni tí ò sanra bó ṣe máa take ara ẹ̀ tó bá máa wẹ̀ lẹ́ẹ̀kan ìwọ́n láti wẹ̀ lẹ́ẹ̀mẹ́rin lójúmọ́ tó bá wà on a big side tí ẹni tó ti rí bá wẹ̀ lẹ́ẹ̀mejì ẹni tó sanra láti wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ I'm telling you tó bá dẹ̀ sanra òun láti sanra dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ ọkùnrin ò fẹ́ obìnrin tí ò bá smart
ọkùnrin fẹ́ obìnrin tó bá work out omojú lọ sọ́jà tó máa fi lè class obìnrin yẹn àmì class ọkùnrin yẹn. Ọkùnrin ò fẹ́ bá obìnrin tó yẹ pé tó bá jáde tí ọkùnrin yẹn bá wà báyìí tẹ́lẹ̀ ó máa járàwọ̀ ẹ̀ wálẹ̀ ni. Ọkùnrin ò fẹ́ obìnrin tó máa bá jáde tẹ́ pé tó bá wà báyìí wọ́n máa járàwọ̀ ẹ̀ wálẹ̀ ni. Ọkùnrin fẹ́ step out pẹ̀lú ọkùnrin pẹ̀lú obìnrin kí wọ́n respect ẹ̀ nítorí obìnrin tó mú jáde. Not that kò step out pẹ̀lú obìnrin kíràwọ̀ ẹ̀ wà lókè tẹ́lẹ̀ kó wá járàwọ̀ ẹ̀ sílẹ̀. No. Kí ló dé ẹ fà kò dìgbà tí wọ́n bá make up your class your courage. Tóbìnrin bá ti ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ jù wọ́n lè carry ara wọn dára. Please let's work on stature wa. A lè tóbi ká dẹ̀ wà firm. A lè tóbi ká wà firm ká wà smart. Kò ṣe pé ká tóbi ká dára lẹ̀ ká ṣe gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ pé kí ni mi kò sẹ́ni tó ń wò mí. Wà á máa wò lọ́kàn rẹ̀ pé kò sẹ́ni tó ń wò mí. Body language ẹ̀ náà a máa sọ̀rọ̀ pé kò sẹ́ni tó ń wò òun. Obìnrin mi á dúró àtẹsẹ̀ sẹ́yìn báyìí. Ẹ̀rí tó máa ẹsẹ̀ yẹn á dúró àtẹsẹ̀ sẹ́yìn. Á dàbí ni pé kí n lọ kúnlẹ̀ síbi ẹsẹ̀ yẹn. Á tẹsẹ̀ sẹ́yìn báyìí. Á tẹsẹ̀ sẹ́yìn. Tó bá dúró, á relax lórí ẹsẹ̀, á tẹsẹ̀ sẹ́yìn báyìí. Gbogbo orú nǹkan báyẹn tọkùnrin bá ń rí put off ni fún wọn. Please, let's work on it. A máa pàdé lọ́la lágbára Ọlọ́run. I'm still going to think about it because mi ò fẹ́ ṣe nǹkan tí wọ́n máa fi us to talk about life after rape. I want us to talk about sex life or sexual life after rape. We're going to be discussing that tomorrow, and maybe a day after tomorrow. I'm sorrow. There's going to be a calling program. Tí àwọn èèyàn fún àwọn obìnrin máa fi sọ ẹ̀dùnnú wọn táwọn ọkùnrin náà máa fi sọ ẹ̀dùnnú wọn then máa play àwọn recorded voices máa play síta fún yín kẹ́ gbọ́ nǹkan tí àwọn ọkùnrin feel nípa obìnrin àti nǹkan tí àwọn obìnrin feel nípa ọkùnrin jù bẹ́ẹ̀ lọ ẹ jọ̀ọ́ please let's work on the things we have discussed tonight. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí ẹ̀. Mo sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀yin obìnrin olóbòrìnrùn gbogbo ẹ̀yin obìnrin awọ pátá funfun lọ́lé ọkùnrin nítorí ẹ fi pé ọ̀dẹ̀ lọkùnrin ẹ̀yin obìnrin tí ẹ fi omi ṣe ikùn ẹ̀yin obìnrin ọlọ́múrọ̀rọ̀ ẹ̀yin obìnrin tí wọ́n máa fi ẹnu kò lẹ́nu tí ọkùnrin máa níyọ̀rọ̀ lẹ́nu ẹ jọ̀ọ́ please let's work on it. I have not come to insult anybody pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ó bẹ̀ mí wí ó bẹ̀ everybody wí. Please don't have anything against me. Mo ń bẹ̀ yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. It's just an advice. Gbogbo wa I work together to make things better ni. I work together kí ilé wa ba lè láyọ̀ kó ba lè lóyin ni. Please share this program as much as you can. God bless you all. I still remain Yinka TNT. If you want to get in touch with me, my number is still +447404851234. Please share this program and do not have anything against me. I've said nothing but blatant truth. Thank you. Bye.